Hello. Hello. Parẹ́ dùn yín arábìnrin. Àti pátá. Hello. Ṣé single mother ni yín mà? Married woman ní mímọ̀. Kí lẹ fẹ́ lórí ètò yìí mà? Ẹjọ́ tá ọkọ mi ni a ṣe wedding wá pé èyí ẹ̀ lọ́nà sí fún ló travel out. Láti ìgbà tó ti wá travel out ni ó pè mí fún bí ọdún mẹ́ta. Láti ìgbà yẹn kò wá pè mí mọ́, ó ti change. Ìgbà tó bá fẹ́ sanwó school ọmọ, school ló máa ń san sísà. Ìgbà tí ó pè mí sí ọdún yìí ló ẹ̀ṣẹ̀ pè mí ló wá sọ fún mi pé ló wá ṣàbẹ̀mí. Ìgbà tó ṣàbẹ̀mí mi lè pè direct, òun ló máa ń pè direct. Títí di ìsìn mi lè pè orí WhatsApp náà mi pè. Mo ń gbọ́ yín mà. Ó ti kán dádì. Ẹjọ́ kí ni orí tí tèmi rò kò ṣe nǹkan kan fún mi. Ó tó gbà wo tí ọkọ yín ti lọ báyìí mà? Ó tó 10 years. Ó ṣẹ̀ṣẹ̀ pé 10 years ní sà. Kí ni èjì yín sìn? Èjì ní 35 ní sà. Ṣé ẹ kàn gbóyún gbà yẹn ni mà bọ́kọ yín fẹ́ yín ṣùlọ́kà mà? Ó fẹ́ mi ní ṣùlọ́kà ni o. Ṣé ilé tó gbà fún yín gbà yẹn lẹ̀ ń gbé dì sí àbọ̀dọ̀ àwọn parent ẹ̀? Ọ̀dọ̀ àwọn parent ẹ̀ ni. Lẹ̀ ń gbé láti gbà yẹn? Bẹ́ẹ̀ni. Ṣé bàbá àti ìyá ẹ wà láyé? Bẹ́ẹ̀ni, bàbá àti ìyá wà láyé. Màá wá béèrè kan lọ́wọ́ yín mà. Ṣé bàbá àti màmá ẹ̀ yẹn kò kí ń pa àwọn méjèèjì ń tiẹ̀? Kò kí ń pè wọ́n sórí aago ló fi jẹ́ pé kò kí ń pe ẹ̀yin náà tẹ́ ẹ̀dẹ̀ sì wà nínú ilé wọn? Ṣé kò kí ń pè wọ́n ni mà? Ó máa ń pè wọ́n dáàdì, ó máa ń pè wọ́n. Kódà mọ́mì mi àti àbúrò mi wọ́n yọjú sí wọn pé ọmọ ìlú òun ò gbúrò ọ̀pẹ̀. So èsì tí ìyá òfin ṣèbó ṣáà ń sẹ́ńdì owó oúnjẹ, ṣèbó ṣáà ń san owó skul ọmọ. Mọ́mì ò ṣáà kọ̀kọ́ dá lóhùn. Arábìnrin ẹ gbọ́ tèmi. Ṣé tí arákùnrin bá pe bàbá àti màmá ẹ̀, ṣẹ́yìn ò kì í sí ń bẹ̀ ṣé wọn kì í pè yín náà ni ló fi jẹ́ pé láàrin ọdún mẹ́ta wọn ò pè yín mà? Bẹ́ẹ̀ni sà. Wọn ò pè yín dì sí yín. Bẹ́ẹ̀ni. Kí ni ó ti pè mí ní January sà. Bọ̀ mi lè pè é. Nígbà tán pè yín kí náà ní kẹ́ ẹ ṣe? Ó kàn bẹ̀ mí ni pé kí n má bínú o pé ìtàwá lòun bá lọ. Kò sì ṣe nǹkan kan fún mi dájú. Bẹ́ẹ̀ni kò sì ṣe nǹkan kan fún mi. Mo béèrè nípa owó tó tiẹ̀ fún mi kó fún mi lówó business kí n ṣe. Kò fún mi lówó. Kò fún mi lówó business. Kí làwọn òbí yín wá sọ, àwọn ẹ̀gbọ́n yín kí náà sọ? Ṣé wọ́n ní kẹ́ ẹ jókòó síbẹ̀ ní láàrin ọdún mẹ́wàá tọkọ ti lọ? Ṣé wọ́n ní kẹ́ ẹ jókòó síbẹ̀ ní mà? Wọ́n ní kí n ní sùúrù, kí n sì ní sùúrù nìta. Táwọn ní kẹ́ ẹ ní sùúrù? Àwọn parents. Wọ́n ní kẹ́ ẹ sì ní sùúrù. Ẹ wá lè bi ṣé ọkọ yín ní àwọn ẹ̀gbọ́n àbò láwọn àbúrò? Wọ́n ní mo ti lọ fẹjọ́ wọn sùn gbogbo wọn. Kí náà sọ? Gbogbo wọn òun ló ń ṣáìdì wọn ṣe tí mo ṣe fẹjọ́ sùn wọn. Arábìnrin ṣe ẹ jáde secondary school mà? Bẹ́ẹ̀ni sà. Iṣẹ́ wo lẹ ń ṣe báyìí? Provision ni mò ń tà, mi owó tà dáadáa sà. Ẹ rówó tà, ẹ dẹ̀ sọ fọ́kọ yín pé ẹ rówó tà ń tẹ̀ ń tà yín. Mo sọ fún wọn sà, wọ́n ní ṣèkà wọn sàn ṣẹ́ńdì owó oúnjẹ. Ìwọ náà máa dáwó nínú owó oúnjẹ máa fowó pamọ́ kó fi dá ẹ lóko. Ẹ jẹ́ béèrè lọ yín, ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn mà? Ṣé ẹ wà nú marriage bẹ́yẹn ṣá? Bẹ́ẹ̀ni sà. Inú marriage lẹ́wà bẹ́ẹ̀ ṣe wà yẹn? Bẹ́ẹ̀ni. Ọdún mẹ́wàá sẹ́yìn ń sìn ẹ̀ súnmọ́kùnrin kankan? Dádì ẹnì kankan sà o. Mi ì lẹ́nì kankan. Bẹ́ẹ̀ni sà, mi ì lẹ́nì kankan o. Lọ́dún mẹ́wàá sẹ́yìn? Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀fù ọkọ yín àbí? Bẹ́ẹ̀ni. Torí ìfẹ́ náà ló jẹ́ kẹ́ ẹ dúró bẹ́ẹ̀ yẹn àbí? Bẹ́ẹ̀ni. Ọlọ́run akọ yín mọ̀ ṣe pẹ̀lú agbára Ọlọ́run. Ilé yín ò ní dàrú o. Ọlọ́run ṣe wọ́n dé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà o. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ ra mà. Yes ma. Yes ma. Yes ma. Yes ma.